Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Mẹ́ẹ̀tì ìlú yìí kò lè work. Èmi ò mọ tá a bá fẹ́ survive ìyá mi ṣe rí Tinubu nǹkan tẹ́mi sọ pé bàbá yẹn kò ó kàn ń ṣe èmi ò mọ àwọn tó ń support. 1 minute more sir kí bàbá tó wà. ṣe rí èmi ò mọ àwọn tó ń support nǹkan tó ń ṣe èmi ò mọ àwọn tó ń support nǹkan tó yẹ kó ṣe state police tó ń fẹ́ ṣe ó yẹ kó ṣe right away. Báwo ló ṣe lè invite Turkey wá? Ṣé o fẹ́ jẹ́ kí àwọn ìlú mi kan ní military base ìlú ẹ̀ kò ṣe kó go through Congress? Báwo ló ṣe lè approve yẹn? But tó máa ń sọ nǹkan míì wá ní kò lè ṣeé ṣe ó gbọ́dọ̀ gba approval. But nǹkan tó bá ṣe tó bá yẹ kó kan ilẹ̀ Yorùbá wọ́n máa ní yẹn kò lè ṣeé ṣe ó gbọ́dọ̀ gba approval. But ó ní invite military wá sílẹ̀ Yorùbá. Nigerian military gómìnà ibẹ̀ láti lè rí kinní ni. Kí ni Gumi? Nigerian military were compromise. Ó ní láti regionalize military. Who is Gumi? Alọ gbé ẹran bá ológbò. Ó ní láti ṣẹ́rí ìyá wa. Ó ní láti regionalize military regime ní Nàìjíríà. Ẹ ṣeun gẹ́gẹ́ kí provost bá gbọ́n sókè. Ẹ ṣe wo provost bá gbọ́n sókè. Ifá ẹ ṣe wà lórí show. Ẹ ṣe ìyá mi. Ẹ ṣe pẹ́ látàárọ̀. I'm so sorry sir. No, it's okay. Ọmọlé ni mí náà mi ń ṣarata. Thank you sir. Mo fẹ́ clarify nǹkan mẹ́rin. First of all, as of April 2026, President Bola Ahmed Tinubu has not given permission for Turkey to establish foreign military base in Nigeria. But the Nigeria and Turkey has signed agreements, civilian defense to train Nigerian military. Foreign military base, ó yàtọ̀ sí training facility. Tí ẹ bá ti fúnyàn ní automatic pé kó wá base ìlú yín, ó máa ti ìlú yín máa launch attack sí other country. So wọn ní military base. But one sign agreement. Military training facility. Yes, facility. Ó yàtọ̀ sí military base. Foreign military base. Ó yàtọ̀ síra wọn. Àwọn èèyàn gbé síra wọn. Facility, training facility. Facility ni sẹ́, àwọn èèyàn gbé síra wọn ni. So it's not a military base. Wọn ní right àti wá base sí ọ̀dọ̀ abọ̀. Tí nígbà tí bàbá fẹ́ ṣubú tó lọ yẹn, ó sign agreement yẹn ni mò ń sọ lórí ètò yìí pé it's a shame, it's a disgrace. Kan sọ pé kí military àwọn Turkey kan wá train ni. Àwọn tó sponsor agbésùnmọ̀mí kan tó wá train ni àwọn. God bless you ma. Tí mo ń sọ jẹ́. Ó dẹ̀ pé Nigerian military ti wà compromise àwọn Fúlàní agbésùnmọ̀mí náà wà ń bẹ̀. This is the same Nigerian military. Wọ́n ṣe pé American military. Ẹbí sọ̀rọ̀ ma, ẹgbẹ́ dọ̀. America máa pa wọ́n, so wọ́n dẹ̀ fẹ́ kàn pa wọ́n. One, at America, at all these people, we know èmi tí mo bá yín sọ̀rọ̀, I was the first batch that trained the Gambian soldier. I trained the Liberian soldier. I trained the Sierra Leone soldier. So it's a disgrace pé àwọn wọ̀nyẹn ń bọ̀ wá ìyẹn lọ bẹ́ẹ̀. Number two, ṣe rí ọ̀rọ̀ pé president fẹ́ gbé security ìlú kan fún individual is a shame. One, níbo ni nígbà tó bá sọ pé ẹ gbé security ìgbà ìyá mi farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o ẹlẹ́gbẹ́ fún individual. One, ẹ máa train ni wọ́n bá ṣe ń yìnbọn ẹ mọ̀ túmọ̀ security ni. Nígbà tẹ́ dá Àmọ̀tẹ́kùn lẹ̀, bàbá yìí ló sọ pé kí Àmọ̀tẹ́kùn má wá ṣèkó àwọn ní neighborhood watch. Ṣọ́rọ̀ tí ẹ̀yin èyí tá à ń pariwo pé a fẹ́ gbé mi ò rò pé bóyá àwọn ọmọ tán sọ pé ẹ fẹ́ gbé security lé ọwọ́ individual. Bóyá kò yí ọ̀pọ̀lọpọ̀ mọ̀. Iṣẹ́ láti wà lẹ́nu ẹ̀ for 33 years. Ẹ fẹ́ gbé lé ọwọ́ individual, ẹ fẹ́ gbé lé ọwọ́ Sunday Igboho. Do you know what it means to train people? Tẹ́ bá ti ń gádà àwọn èèyàn tẹ́ kàn ń gbébọn lé wọn lọ́wọ́, á wá dàbí n tó ṣẹlẹ̀ ní Liberia and Sierra Leone. They become rebel. They are not a trained soldier man. They become rebel. Ngbà ilé máa rí òun náà máa lọ máa gbébọn fi ṣe oríṣiríṣi káàkiri. If we are to tackle the security, káàtì ẹ̀ sọ pé the army personnel pé wọn ò tó, then strengthen the Àmọ̀tẹ́kùn, equip them. Most of these people, this forest guard, train them. Are they not individual? No. Forest guard are not individual, man.
Even Sunday Igboho has his own security. No, kò ní right àti right security mà, kò ní right. Okay, àwọn Àmọ̀tẹ́kùn, how do they, báwo ni wọ́n ṣe come? Àmọ̀tẹ́kùn is something within the western region. I mean, southwest. Organization. They are all. No, Yorùbá wuyi. No, I don't understand. I'm just asking. Ẹ jẹ́ n fún yín in terms of ẹ jẹ́ kí n fún yín in terms of military experts ma. That's why they call me provost. Àwọn military ti gba page lọ́wọ́ mi o. So ṣé nǹkan tí mò ń sọ fún yín mà, tí a bá ń sọ pé Tinubu fẹ́ gbé security Yorùbá, ó fẹ́ gbé lọ́wọ́ Ìgbòho, ẹ wò kí ni Ìgbòho fẹ́ ṣe, ẹ fẹ́ kó bọn lé lọ́wọ́. A wá gádà àwọn táàtù kọ̀ọ̀kan, ṣó ti yé yín. So nǹkan tí mo sọ fún yín pé èyí táwọn fẹ́ ṣe yẹn. Àsárídòkunbọ̀ bí kíní ṣe fún nìyẹn o, tó yẹ jẹ́ pé àwọn Fúlàní herdsmen sí wọn ò lè wọ̀dọ̀ wọn. Hold on, my ẹni sùúrù o, tó ń bolo àti tó ń bolo, ẹni sùúrù sà. Olo Àsárídòkunbọ̀, yes. Tó ń bolo, ẹni sùúrù sà. Then dirty water General Asabuja yàtọ̀ sí Àsárídòkunbọ̀ o. Bí wọ́n lè ṣe fún wọn nìyẹn o, tó jẹ́ wípé ìlú wọn nísìn àwọn Fúlàní pàyànpàyàn ò lè lọ sí wọn ò lè lé wọn kúrò níbẹ̀, lé wọn kúrò ní Kwara State o. Hold on ma, ṣọ́rọ̀ mi ṣe yín, ẹni sùúrù. Ṣẹ́rí Àsárídòkunbọ̀ bó wọn tẹ̀ ń sọ yìí, they all defend their oil. Oil náà ń jà fún, náà fi ń defend gbogbo bẹ̀yẹn. Ẹ mọ̀ pé ìlú wọn ni epo ti jáde. So àwa ò ní nǹkan kan tá lè defend gold tó wà ní ìbátan. Ẹ̀kan tá kò mi. Ọ̀dọ̀ ẹ̀yẹ kí mo fún yín ní 3 minutes, mi ní sọ̀rọ̀ kan 3 minutes start now. Náà lè ń sọ. 3 minutes start now, will not say anything. Southwest wa a ní gbogbo nǹkan àlùmọ́nì. Àwọn ará bí ìwọbẹ̀ lóòótọ́. But in tí mò ń sọ, within the Southwest, wọ́n ti create Àmọ̀tẹ́kùn. But Àmọ̀tẹ́kùn tán create yìí, wọn ò jẹ́ kán function. Ṣakabula náà gbélé wọn lọ́wọ́, igi náà gbélé wọn lọ́wọ́. Meanwhile àwọn deadly Boko Haram, wọn terrorists yìí, wọ́n gbé deadly weapon. Báwo náà ṣe rí? Ẹ bá wa sọ Yorùbá, ẹ má bá wa kọ̀ọ̀kan ìjọ, ẹ má bínú mọ́. Ohun tí mò ń try àti ṣàlàyé ni pé ṣe rí ìtàn sọ pé wọ́n fẹ́ gbélé ọwọ́ individual yìí. Tá bá sọ pé ẹ gbé security Yorùbá, ẹ gbé sí ọwọ́ individual, gbé Sunday Igboho. Sunday Igboho ó máa gádà àwọn èèyàn. Àwọn tó fẹ́ gádà ẹ sọ mélòó ni wọ́n ẹ máa kó bọ́lé wọn lọ́wọ́. Then àwọn Àmọ̀tẹ́kùn tán fún wọn ní èyí. You just call them touts. So most of àwọn tó wà bẹ́ẹ̀ táàtù ni wọ́n máa gáràjì ni wọ́n máa ní ẹja sọ tọrọ. So àwọn tí èmi ń sọ yìí mà, àwọn Àmọ̀tẹ́kùn tèmi ń sọ yìí, they have a basic training. Wọ́n dàbí àwọn civil defence ni. Irú àwọn civil defence náà wọ́n wà. Tó bá tiẹ̀ máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ̀, ẹjọ́ àwọn wo náà fẹ́ kó wá? Àwọn wo náà fẹ́ gbébọn yìí lé lọ́wọ́? Ǹjẹ́ àwọn arábí ní basic military training? Kàn lè gbébọn dání mọ̀. Who is going to train them? Ó dàbí ìgbà táwọn tọ́kì tá à ń bọ̀ yìí. When you say you want to hand over security, ẹ fẹ́ kó bọn lé wọn lọ́wọ́ mọ̀. Bàbá wa provost. Bàbá wa provost. Ẹ jẹ́ ń sọ̀rọ̀ mi ẹjọ́. Ṣẹ̀rí no mo fẹ́ béèrè question lọ́wọ́ yín. Ẹ jẹ́ ń parí náà kẹ́ tó béèrè ẹjọ́. Tẹ́ bá target mi ní jẹ́ kí n sọ ẹ kàn yín target almost 1 hour mo fi wà níbi tí mi sọ̀rọ̀. Please. Ṣọ́rọ̀ ti yín. Ẹ lè Ìgbòho kò bí anybody fans kò matter. Àwa jọ jà fún Yorùbá nation ni. So nǹkan tí mò ń sọ fún yín ni pé àwọn tó yẹ kán ṣe kán equip the main security in the state. If you are to fún àwọn èèyàn ẹ fún wọn ní basic military training tó jẹ́ pé tán bá wọgbó ti àwọn ará bí wọ́n á lè jà. Rather than tán bá ṣe yẹn àwọn tí ẹ fẹ́ recruit yìí ẹ recruit wọn as a forest guard, ẹ give wọn basic military training láti conquer àwọn ará bí ẹ kàn kó àwọn èèyàn jọ ẹ kàn kó bọn lé wọn lọ́wọ́ ẹni kan máa lọ. What do you know about that? At the end of the day àwọn ará bí máa di rebel, they will misuse the gun. N tó fa Boko Haram tá à ń rí lè ní náà nìyẹn. N tí mò ń try àti sọ a kàn sọ pé wọ́n fẹ́ gbé security fẹ́yàn kan, wọ́n fẹ́ gbé security fẹ́ mà túmọ̀ security ni. Security is not a mind kò ń ṣàkàmù tá à ń mú láàárọ̀ kùtù. It takes somebody to be so it takes somebody tó mọ̀ nípa láti train àwọn èèyàn. Ṣọ́rọ̀ ti ẹyin Sunday Igboho is not a military. Kò mọ anything pa military. Odò ó ń jà, ó ń try, ó ń lé àwọn agbésùnmọ̀ní,
kúrò but security tá à ń sọ yìí àwọn wo lè fẹ́ kó síbẹ̀ àwọn ọmọ wo ta ló fẹ́ train wọn who is going to give them the basic training báwo náà ṣe fẹ́ ṣe èèyàn kankan wá àwọn ọmọ olè tó jẹ́ pé ẹ̀gbọ́n gádà wọn jẹ́ pé wọ́n ṣe ẹ̀yà gbébọn ìwọ lọ báyìí gbébọn ìwọ lọ báyìí ìyá mi jẹ́ òyìnbá wuyì ẹ máa rí kíní ìtàn bá ṣe ó tún máa padà wá bu wá lọ́wọ́ unless kan bá fún wọn ní basic military kò lè ó lè má ju oṣù mẹ́ta lọ 90 days kan fún wọn báwo lẹ ṣe máa yìn báwo lẹ ṣe máa defense ara yín kan bá ń bọ̀ they need basic military training oṣù mẹ́ta péré wọn ò dandan kan lọ ọdún mẹ́rin ọdún mẹ́fà wọn ò dandan kan lọ ọdún mẹ́jọ but ta ló fẹ́ fún wọn ní basic yẹn kọ́kàn mú yín sí wọn ní ká ẹ gbàgbọ́n Yorùbá wuyì wọn ní ká ẹ lọ máa shoot báwo lẹ ṣe fẹ́ ṣe. ok ẹ ṣeun gan sa yẹ kí wọn kọ pàtẹ́wọ́ fún yín ṣe rí lọ́wọ́ ọ̀rọ̀ tí àwọn ìṣẹ̀lẹ̀ number one to don allow for you to call àwọn tí wọ́n ń dìde tí wọ́n try láti protect ìlú wa ilẹ̀ Yorùbá to call them tout or call them àwọn ọmọ olè kan that is just too harsh of you sir. ẹ bá jẹ́ kí n dìde. ẹni sùn sir àti fún internet sọ̀rọ̀ ẹ lè pè wọ́n ní àwọn ọmọ olè kan ẹ tó ń sùn yẹn dà fẹ́ drop on. ẹ lè pè wọ́n ní àwọn ọmọ olè kan no it is not acceptable on this platform àwọn eléyìí ni wọ́n fi ẹ̀mí wọn kalẹ̀ tí wọ́n dìde pé ọ̀ya mo fẹ́jọ́ yàn tó ìwé ẹkùn security outfit fẹ́jọ́ ìwé ẹkùn kì í kọ́kọ́ lọ kó àwọn kan àwọn ọmọ líle náà máa ń ṣọ̀lú Yorùbá pòwe Yorùbá ló gbọ́n jù wọ́n níjọ́ tó gun le ọmọ líle la máa ń ránṣẹ́ ogun Àmọ̀tẹ́kùn tó jẹ́ pé ní Ọ̀yọ́ tí wọ́n wọlé lọ pa àwọn èèyàn kan tí Oríyọmí Hamzat fún ara ẹ̀ gbé jáde nínú Àmọ̀tẹ́kùn tí wọ́n lọ pààyàn ǹjẹ́ mọ̀ pé àwọn Fúlàní wà ńbẹ̀ wọ́n dárúkọ ọmọ Fúlàní yẹn mo gbé sọ yẹn bóyá Isa náà porúkọ ẹ̀ tó bá ti follow mi á ti rí sọ yẹn pé mo gbé ó wọlé báyìí ó lọ pa ọmọ ìyá méjì wúmà yẹn bí ọmọ méjì Isa yẹn dẹ̀ wọṣọ Àmọ̀tẹ́kùn ó wà nínú Àmọ̀tẹ́kùn ó dẹ̀ wọlé ó dẹ̀ pa ọmọ ìyá méjèèjì wọ́n dẹ̀ gbé jáde news dẹ̀ gbọ́ pé wọ́n pa àwọn Fúlàní nínú igbó not until tí àwọn èèyàn jáde tó wá ń sọ èyí tó lọ ra búrẹ́dì àtẹ̀wà wọ́n pa ọmọ ìyálé wọ́n pa ọmọ ìyàwó wọ́n wọlé lọ pa àáké náà fi ń pa wọ́n Àmọ̀tẹ́kùn tẹ́ ń sọ nìyẹn o ẹ lọ́wọ́ wà lórí Oríyọmí Hamzat àáké ni wọ́n fi ń pa ọmọ Yorùbá inú Àmọ̀tẹ́kùn nìyẹn Fúlàní wọ́n dẹ̀ sọ pé Isa yẹn lọ́mọ Fúlàní ni deni ìyá àgbọ̀n ọ̀kan nípa ẹ̀ àgbọ̀ anything kankan ò tẹ̀yìn ẹ̀ jáde wọ́n lọ sórí Oríyọmí Hamzat ìyá kan pariwo ìyá yẹn méjì náà ló bí wọ́n dẹ̀ pa méjèèjì mọ́nú ilé deni kankan ò pẹ́kẹ́ ò ti díẹ̀ mú ṣé ní ọdún tàwa yìí ni wọ́n pè nínú ọdún 2026 yìí ni àbí towards ending of 2025 Isa lórúkọ ọmọ yẹn Àmọ̀tẹ́kùn dẹ̀ ni ọmọ Fúlàní dẹ̀ ni Sunday gbogbo alárí làlẹ́kẹ̀ẹ́ adẹ̀mọ̀kọ́ ọmọ Yorùbá gidi ni ara ìjà lẹ́yìn wà èyí tí mo tẹ́mi ń ṣe yìí jagunjagun lèmi náà wípé mo tiẹ̀ ń bọ́ta máa lọ síbi iṣẹ́ máa ṣe wàhálà máa dé máa bọ́ta máa fẹ́ jú máa tún máa ranjú tó pé ilẹ̀ mi fẹ́ kó parẹ́ jagunjagun lèmi náà ta ló tẹ̀lé mi láti máa sọ̀rọ̀ yìí ení nìyẹn èkejì àwọn tí Sunday Igboho máa kó pé ókè o àwọn tó fẹ́ ṣe Yorùbá tó fẹ́ ṣe security ilẹ̀ Yorùbá ni Sunday Igboho will not go to mechanic village and pick up some mechanics. Sunday Igboho will not go to Jonathan spare part and pick up those boys there. He will not go to Mọ́ṣáláṣí Jímọ̀ and pick up àwọn tí wọ́n ta Guinea níbẹ̀. Sunday Igboho will not go to Oshodi market to pick up àwọn tí wọ́n ṣe shoemaker or àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ta ẹran. If you volunteer to join the security security fit, àbí kí ni wọ́n pè, then you have to go through some procedures. They will be well trained, which I am not liable to come and tell you that on the screen like this, not in public. Wọ́n kí n gbé wọn fẹ́ni tí ò mọ̀ bọ́ yìí.
ẹni military nìyí ṣé ẹni tí ò mọ̀ bọ́ yìí wọ́n lè gbébọn fún ni kò lè fa okú ẹ̀ lẹ́ẹ̀kan kó fa rẹ̀ má ṣubú dànù which tells you pé they will be well trained bóyá wọ́n train wọn lọ́wọ́ gan-an yẹ kán ṣe ti bẹ̀rẹ̀ iṣẹ́ which we will not come here to analyse orí page Yorùbá Wuyi gbogbo kọ́kọ́ la máa ń sọ lórí page Yorùbá Wuyi there are many things tá máa mú lórí page Yorùbá Wuyi táwọn ò ní sọ síta oníbi tí ma dàgbà kọjá bàtẹ onírú ọmọ èèyàn lè máa ń gbé fún tí Sunday Igboho bá jẹ́ ọmọ tó le wọ́n á ti palẹ̀ Yorùbá tán lé ní ẹ wá rántí o àwọn army tí wọ́n ń jáde tán ṣe security ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn army wa kò dẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí Tinubu bá sọ̀rọ̀ lẹ́ni nísìn wípé àwọn Boko Haram yìí o a máa eradicate wọn a máa ṣe kinní kan Gumi will come out and be laughing at Tinubu àwọn Fúlàní máa bọ́ta àwọn àti pé know about it is kinní kan bẹ́ẹ̀ Sunday Igboho bá lanu pé lẹ́ni ẹ̀yin Fúlàní ẹ kúrò ní àdúgbò báyìí wọ́n máa kú àbí wọn ò ní kúrò ṣọ́ máa kú àbí wọn ò ní kúrò ládùúgbò yẹn nínú àwọn Fúlàní tó wà ní Nàìjíríà lẹ́ni tó ń jẹ́ agbésùnmọ̀mí wọ́n ṣì nínú Sunday Igboho àti Tinubu tánà bẹ̀rù jù ẹ má ìka máa fi ọ̀tẹ̀ mú gbogbo nǹkan ẹ má ìka máa ṣe gbogbo nǹkan pé ọ̀tẹ̀ àwọn kinní kan àwọn no it is not done ẹ lè jẹ́ military o ẹ̀yin lè jẹ́ military kẹjẹ banku bá àwọn kan ní dínkù di ṣé mo lè dáhùn no ẹ dáhùn láti ṣẹ́jú kan tẹ́yìn bá ní banku bá àwọn kan ní dínkù di 1 minute okay ẹ ṣé ẹ bá gẹ̀tì tí mò ń sọ ẹ padà lọ síbi tí mò ń sọ̀rọ̀ mi mo ń tán bá máa kó àwọn èèyàn most of àwọn tẹ́ ń wò everybody opportunist náà jẹ́ àwọn tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ pé bóyá kíní kò mi ò jẹ́ ní ọ̀rọ̀ Sunday Igboho tẹ́ ń sọ yìí àjọ bẹ̀rẹ̀ kíní lórí Dr. Funmi Tinubu ẹ bá sọ̀rọ̀ Yorùbá díṣẹ́ gbogbo àjọ wà nú ẹ̀ ni títí kan àwọn súnkàn mi ohun tí mò ń try àti sọ ẹ̀ ń sọ ń sìn pé bóyá wọ́n ti gádà àwọn èèyàn kan bóyá wọ́n máa ń train wọn mò ń sọ pé kán má gbébọn fún táàtù anyhow kán má lọ máa fi jalè tí mò ń sọ fún yín pé ẹni máa gbébọn you need a basic training láti lo ìbọn ṣé wọn ní training nǹkan tí mò ń sọ fún yín náà ẹni náà lẹ́sẹ̀ ń sọ ẹni sójà nìyí ṣé wọn ní training wọn kàn déédéé gbébọn lé lọ́wọ́ ibi tí mò ń lọ gangan nìyẹn ọkọ̀ déédéé gbébọn fún wọn. this is what I'm saying mo need a do to receive basic military training. ibi tí nǹkan lọ ń sìn àti táùtù àtọmọ lẹ́yìn gbogbo ló máa gbébọn ẹ mọ bí tí nǹkan lọ ń sìn. a ti pariwo kí ní tẹ̀sẹ̀ ń pariwo a ti pariwo ẹ̀ títí ó yìí sì fún yín láàbí fọ́ọ̀sì ó yìí sì fún yín gbàtà pariwo ló máa gbébọn fún wa kí ló dé tàn fún wa nígbà tá à ń béèrè fún why. kò wọ́n ní fún yín tẹ́ máa fi gbébọn I'm telling you bí tí nǹkan lọ. Buhari ò lè fún yín gbà tó lóye jáde. ìgbà tí bàbá gan wà ń bẹ̀ ṣé ọdún mẹ́ta tí bàbá ti wà ń bẹ̀. ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ wọn ò ní láti gbé àti táwọn tẹ̀yìn sọ yìí àti ọmọ tó wà nínú garage everybody ló máa gbébọn gbẹ̀yìn. ẹ bá wa ẹgbọ́n nǹkan dì it's okay ẹ jẹ́ kẹ́lòmíì máa sọ̀rọ̀ tí mo kàn fẹ́. ẹ kàkà gbé kọ́ọ̀lù ọ̀hún a máa ṣí tìkọ̀ kílẹ̀ sí. Hello sister mi ẹ kalẹ̀ ẹ kúṣẹ́ o ẹ kú gbogbo ìgbà. Àwọn èèyàn ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ understand mo kàn fẹ́ hard more ni. A máa kọ́kọ́ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu because tí wọ́n bá folóyè sílẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe. So then bàbá olóyè àti Gani Adams wọn ò lè ṣiṣẹ́ papọ̀ because ìtanú yẹn wà nílẹ̀. Then at the end of the day Gani Adams ìgbéraga ẹ̀ kò lè jẹ́ kó lè tẹríba fáwọn ọba láti lè understand. Then bàbá Tinubu tó tún ti bú gan náà ìyẹn ò lè gbé security fún. So Ọlọ́run kó bá bá aṣọ olóyè ní Ọlọ́run kó ṣàánú kó balẹ̀ Yorùbá fún wa ẹkúṣẹ́ náà ẹ̀gbọ́n wọn appreciate yín God bless ma. ẹ ṣe gan ẹ ká tún gbé calls lórí fóònù. Something like that. àwọn wo ni ọmọ líle náà ló máa ń rán níṣẹ́ tó bá lè. àwọn tó ń pa wọ́n ṣé táùtù kọ́ làwọn yìí àwọn terrorist náà ni wọ́n sọ pé ẹ gbọ́dọ̀ ní train kìíní kan rubbish. àwọn àtàwọn DSS gbogbo àlàyé bẹ́ẹ̀ ṣiṣẹ́ papọ̀. yes wọ́n ní DSS àtàwọn military tó lè gbọ̀ngàn sọ pé àwọn DSS àtàwọn military àjọ máa ṣiṣẹ́ papọ̀. àwọn sójà àwọn Yorùbá
tó jẹ́ àwọn DSS gbọ́ àwọn ọmọ yẹn àwọn lọ́mọ inú ìlú wọn gangan lọ́mọ náà ẹ ṣe bàbá agbósókè jàre. ìbí nǹkan tí bàbá sọ ni. ẹ ló mà. ẹ ló agbósókè sà. a dára fún yín. àṣẹ o. ẹ ní ṣìṣe ẹ ní ṣìṣe ìrọ̀lọ́ máa bá yín ṣe àwọn onílẹ̀ máa bá yín ṣe. now nǹkan tí ẹni tó ń sọ nípa pé sójà ló ń bá fún àwọn èèyàn ní ìbọn tó bá lẹ́ni tí Sunday fẹ́ fún ní ìbọn kan tó lè fún wọn ní ìbọn wọn á búra fún wọn pé yàtọ̀ sí nǹkan tá a fẹ́ kẹ́ fi ṣe látàbújá ni mo fi ń sọ̀rọ̀ ṣé ń gbọ́dọ̀ mi báyìí Tinubu mi ò sọ́pọ́tì ẹ̀ ṣùgbọ́n mo sọ́pọ́tì Sunday Igboho. ẹ bá wa láìkì sọ yìí kó lè bá àwọn ẹ bá wa share fídíò ìkórìn ẹ share fídíò ìkórìn kó kó fò opinion sí comment section à ń gbọ́ yín sà. ṣé ń gbọ́dọ̀ mi mọ́ mi. à ń gbọ́ yín sà. Sunday ọmọ ọkọ ni ó mọ̀ àwọn tó fẹ́ gbébọn fún yẹn tó bá fẹ́ gbébọn fún wọn wọ́n gbọ́dọ̀ búra fún wọn pé yàtọ̀ sí pé kẹ́ fi ìbọn yìí dáàbò bo ilẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ fi ìbọn yìí ṣe nǹkan míì tó yàtọ̀ sí yẹn kì í ṣe pé wọ́n kàn gbébọn fún wọn pé wọn ò ní tírèènì wọn wọ́n máa tírèènì wọn lẹ́yìn tírèènì wọn yẹn wọ́n á tún búra fún wọn kì í ṣe iṣẹ́ Sunday nìkan Sunday ní àwọn bàbá lẹ́yìn ó ní àwọn bàbá ń gbẹ́jọ́ Ọlọ́run ní àkọ́kọ́ àwọn onílẹ̀ kejì but àwọn bàbá wá ìwà kọ́ máa sọ̀rọ̀ lórí TikTok pé kinní kọ́ máa gbébọn fún wọn àwọn Haúsá tó ń gbébọn fún ọmọ ékeré màá send picture yẹn fún yín ọmọ ékeré ọmọ 12 years ẹ̀ gbébọn wọn Fúlàní ó gbébọn dání wọ́n pa àwọn èèyàn nípakúpa ẹni tó sọ pé sójà lóyìn ṣebí bẹ́ẹ̀ náà ti pa àwọn general tó ń sọ̀rọ̀ pé wọ́n wà air training ṣé general wà air training. ẹ sọ̀rọ̀ pẹ̀lú respect ẹ má ṣé wọ́n training general tó pa ṣé kò mọ̀ fún yín. ẹ má ẹjọ má lóde kan fi pa àwọn sójà yẹn wọ́n tó sọ̀rọ̀ sójà yẹn. ẹni sùn sẹ́bà tí mo sọ mi ò ní sọmọ kéré mo ti pé ní 50 years má máa sọ̀rọ̀ nǹkan tẹ̀. bàbá wa ẹjọ ẹ bá wa fi ẹ kúrò lórí pé a fẹ́ dáàbò bo ilẹ̀ Yorùbá ó sọ̀rọ̀ pé kó má bẹ̀rẹ̀ fún wọn. ẹ bá wa lo respect sàn pé I like respect ọmọ bá gbọ́. ẹ má bínú mà àwọn èèyàn mi máa ń bíyàn nù mo respect yẹ Tinubu eléyìí tó ń ṣe yìí a fẹ́ kó dáàbò kó ṣe security tó máa fi dáàbò bo ilẹ̀ Yorùbá gbogbo àwọn àtàwà lájọ egan à lọlé ká kúrò ń bí yìí fún wọn ìpakúpa náà pa àwọn èèyàn à ń wá pé ká fẹsẹ̀ kan tilé ká fẹsẹ̀ kan tẹlẹ̀ ńlé ẹ̀dẹ̀ sọ pé kó má kó mọ̀ fún wọn ṣé ọkọ náà fẹ́ fi máa jà ní àbẹ́ ọ̀bẹ àbí ńgbà táwọn bá gbébọn dání káwa má gbébọn dání tiwa káwa má fọ àdá jà àbí igi la. ọtán nẹtíwọkì ti lọ because ẹ ti bínú jù lọ kí nẹtíwọkì. àpọ́nlé ṣì ní kán ṣì ń request fún ìbọn tó bá yá ń sìn kò tẹ̀ níṣẹ́ tó máa request anything bọ̀ kílẹ̀ ń sọ yìí wọ́n ṣe ń request lẹ́yìn àpọ́nlé ní gbogbo èyí tẹ̀yìn sọ pé military kan train rẹ̀ wù tó bá yá kò sẹ́nìtìn kò sẹ́ni tó ríra wọn mọ́ everybody máa gbé nǹkan jáde ní kílẹ̀ ń sọ yìí. ó máa di woro sí woro anybody àwọn náà tí mo ṣe fi Ṣèyí Mákindé ti sọ Ṣèyí Mákindé sọ pé tó máa fojú àwọn orí ní 2027 ó láwọn ò lè sọ àbàbà wa ránkàn anybody. ìpọ́n wọn lé náà ṣì ń torí pé wọ́n Nàìjíríà ṣì wà díẹ̀ tó bá yẹ sí gbogbo everything máa break down oníkálukú máa gbé nǹkan jáde olóyè gan ò ní rán wọn mọ́ táwọn boys wọn agangan náà tó máa gbébò fún mi. ìyá ẹ kú ètò náà ọlọ́ọ̀bá Olódùmarè á wà pẹ̀lú yín. àṣẹ Èdùmàrè. wọn bá wà pẹ̀lú yín kò ní fi sílẹ̀. àṣẹ. ṣe rí ọ̀rọ̀ tí bàbá tó kọ́kọ́ sọ̀rọ̀ ń sọ nípa ọ̀rọ̀ mílítírì àbí nǹkan kan yẹn ó ya èmi lẹ́nu mílítírì mélòó ni àwọn àsáyédọ̀kùbọ̀ oníkọ́ tó gbé èké fún wọn. dáhùn ṣé àwọn tó kàkọ́ ń sọ lórí ẹ̀ sí i because títàkẹ́ ìsọ̀kejì ọ̀wéwé tó gbà jẹ́nẹ́rà mọ̀kọ́ tí mọ́tírì tí wọ́n ti tó gba jẹ́nẹ́rà ẹ̀ka iye jẹ́nẹ́rà kan ti pa ní Nàìjíríà. ok now àwọn táwọn pàfẹ́ gbé wọn fún nílẹ̀ Yorùbá possibility wà pé wọ́n ṣe pa àwọn sójà yẹn wọ́n lè má lè pa wọ́n bẹ̀ kọ́ sí kọ́tà wọn tí wọ́n ti jẹ. sọ́wọ́n mi yẹ yí bàbá Tinubu tó sọ pé kí aláyé ṣe kiri ìgbà wọn mọ̀ kan tó ń sọ. ọmọ wọn ti Sunday Igboho. ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ìlọrin tó kọ́ máa wà bẹ́ẹ̀ nìkan ni kọ́ máa ń jọnú àánú ẹ̀ kọ́ máa fa àlàyé lẹ̀ fún wa. àṣẹ. káàbọ̀ ọ̀gbẹ́ náà kó gbọ́ kó wà lórí àlàyé yẹn gan ni o. àṣẹ. nǹkan tó gbé fún wọn ọ̀tẹ̀ tó wà nílẹ̀ lásán ju èèyàn tó nífẹ̀ẹ́ wọn lọ báyìí. confam ni because nǹkan tó gbé pọ̀ kó kékeré but kò sí Elédùmarè tó ti wà pẹ̀lú wọn láti ìbẹ̀rẹ̀ kò ní fi wọ́n sílẹ̀ títí. àṣẹ.
tó máa fi ṣẹ́gun fún wa nílẹ̀ Yorùbá yẹn because ẹsẹ̀ kọ́tà máa lọ máa train kò sẹ́ńtì àwọn tó fẹ́ gbébọn fún wọn ò lè gbébọn fún kápítà àbí shoemaker àwọn tó ti ń ṣe security náà máa gbébọn fún àwọn tó ti ń ṣe ọlọ́dẹ nínú gbóná máa gbébọn fún wọ́n kàn ti gẹ́ẹ̀tì more knowledge pẹ̀lú wọn sí ni àwọn ayé òkè wá sọ wípé àwọn èèyàn náà fẹ́ tí wọ́n gbébọn fún wọ́n máa fẹ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn military àwọn DSS ẹ má wá sórí ètò kẹra pọ̀ ibi tí a bá tọ̀ sí ní ká sọ pé ètò sí ẹ tàbí bóyá ìṣẹ̀lẹ̀ ó dàbọ̀. dàbọ̀ má bínú ṣé wàá tún wá fẹ́ di woro sí wo má kó dìjà lálẹ́ ìjà rẹ̀ stand up. bàbá náà ti sọnà tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn Yorùbáwùyí tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn bàbá náà ti sọ Yorùbáwùyí tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn bàbá náà ti sọ tẹ́lẹ̀ wọ́n nípa àwọn bẹ́ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn DSS àtàwọn sójà àwọn tó wà ní ilé iṣẹ́ pàtó. ká lè bá wa dá sétò stand up Sunday Igboho náà ti sọ náà. ìṣòro táwa Yorùbá dín náà ni pé ìlara yìí náà ni and tábàdẹ̀ ń sọ̀rọ̀ adẹ̀tún mọ̀ yọ tán again bàbá máa sọ bẹ́ẹ̀ ni pé kò sí ìwọ̀n kan pọ́n dẹ̀ wá náà tó dára mílítìrì ni mo fi sáà sọ̀rọ̀ fún wọn èèyàn. ẹ sọ̀rọ̀ tí yín kò sọ̀rọ̀ tó kàn yín kàn ẹ sọ tó tẹ́tọ́ tí yín ni. ok èmi mo fẹ́ ẹ mọ̀ pé wọ́n ti fún mi lórúkọ lórí pláfọ́ọ̀mù yìí mo dẹ̀ láìkí lórúkọ yẹn gan wọ́n ní àǹtí Tinubu mo dẹ̀ máa jẹ́ àǹtí Tinubu títí tó bá fi ṣe nǹkan tí mo fẹ́ tó bá kọ̀ tó bá jẹ́ pé báyìí ló ṣe lọ àǹtí mo máa jẹ́ fún lẹ́ẹ̀kan bó tún ti padà láti wá ṣiṣẹ́ ọwọ́ mi náà ni ọ̀rọ̀ Tinubu ni mo máa sọ torí òun ni okun ẹ̀mí gbogbo wa báyìí òun ló kù lọ́wọ́ ohunkóhun tó bá ṣe òun nìkan ṣo ló lè ṣe nǹkan tó lè máa affect gbogbo wa. bẹ́ẹ̀ èmi tí wọ́n á sọ fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lè ní nǹkan tèmi ṣì ń rí èmi ò tí ì rí nǹkan kan tí Tinubu fi ṣe tó sì fi wà lẹ́yìn àwọn ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí mi ò wá lè sọ torí mi ò wá lè sọ nípa ọ̀rọ̀ security tó lóun fẹ́ gbé fún olóyè bóyá ó tún ní plan kan lẹ́yìn ẹ̀ but gbogbo nǹkan tó tún fẹ́ sọ pé òun fẹ́ gbé fún olóyè náà gbogbo aṣọ kọ́là ń sá lórùn ni kọ́ ló ń dájì mí torí ìtara ẹ̀ náà tún ni torí ó mà ṣe wọ́n ní ká ti bi pẹlẹbẹ ká fi mú ọ̀lẹ̀ jẹ èmi béèrè kan lọ́wọ́ àwọn èèyàn tó máa ń bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ olóyè àti Tinubu yìí pé tó bá jẹ́ pé Ṣèyí ọmọ Tinubu òun ni ó dìde fún ìran Tinubu tí Buhari wá wá mo fẹ́ máa pààrọ̀ ìwọ́dẹ̀ wà pé kí n má pààrọ̀ ẹ̀ tó wá lé Ṣèyí lọ sẹ́yìn odi tí Tinubu gẹ́gẹ́ bí bàbá Ṣèyí kó wá padà wá wà lórí ipò gẹ́gẹ́ bó ṣe wà lórí ipò lẹ́nìí ṣó máa sọ fún Ṣèyí pé kó wá sọpọ́ọ̀tì òun kún tó lè fírí yẹn ni ìbéèrè mi nìyẹn. ẹ bá wa dáhùn sí ìbéèrè wọn bàbá wa 1 minute mọ̀ sàn. torí sọpọ́ọ̀tì tí Ìgbòho tó ń fún Tinubu yìí sọpọ́ọ̀tì tipátipá ni sọpọ́ọ̀tì tipá àjàfi tábà ní sọ̀tọ̀ ọ̀rọ̀ tábà ní sọ ni sọpọ́ọ̀tì tipátipá ló ń fún compulsory support ni ṣé o kò rí bẹ́ẹ̀ wẹ́ èmi ò ní nǹkan tí fẹ́ sọ ọmọ Yorùbá ọmọ máa pè ní gbogbo àti bá ti ráì tó máa sọ Tinubu ò sì fún wa o sì fún wa o ohun tí a bá ní lọ́kàn tí a bá lè ṣe láti fi gba ara wa kì í ṣe pé ká gba ara wa lọ́wọ́ tá a bá wà gan apá kì í ṣe pé ká gba ara wa lọ́wọ́ Fúlàní bá a ṣe máa gba ara wa lọ́wọ́ Tinubu ni torí tí a bá ní tá a bá ní ká gbé. ẹni sùn lórí fóònù sà. ọ̀rọ̀ mi náà pọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ ẹni sùn sà ẹ round up láàrin 1 minute ẹ round up láàrin 1 minute. torí tá a bá sọ pé àwa aran Yorùbá ní ọyọ ọ̀tá méjì pé ká gbé kan síwájú èmi ń tèmi ò máa gbé Tinubu síwájú ni bá a ṣe máa gbára wa lọ́wọ́ Tinubu làkọ́kọ́ lọ́wọ́ bá wa yìí. lọ́dọ̀ tí ọ̀tá tí Tinubu jẹ́ sí Yorùbá ọ̀tá Fúlàní ó kéré sí ti Tinubu jẹ́ sí Yorùbá. 1 minute kí n lè dáhùn question tó ń béèrè lẹ́ẹ̀kan 1 minute màá má bá mi wọ 1 minute. èèyàn kan wà lórí fóònù ẹ̀yẹ́kẹ́ tó wà lórí fóònù sọ̀rọ̀ tán náà.
ok ẹ jẹ́ kó lọ. ẹ bá a gbóhùn sókè lórí fóònù sà. ẹ lóye báwo yẹ kálẹ̀ o. ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kú ètò náà ẹ ṣé gan ni ẹ ti sọ ètò pọ̀ tí mo fẹ́ sọ gan náà nípa máa tọ́ pé àwọn èèyàn ní táùtù this and that ẹ jẹ́ try kẹ fáwọn náà ní yellow card ìyẹn lọ bẹ́ẹ̀ ní Ukraine tó ti ń jagun wọn lọ káwọn graduate àwọn professional sí títì o anybody ló gbé kàládá ní o ẹni ọlọ́dẹ tá a máa ń ṣe lẹ́kọ̀ọ́ ládùúgbò wa lálẹ́ ní